Akójúmọ́ ìròyìn lákọ̀tun òun la mú wá fúnra wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV láwà tá a ti ń dábí ẹdán tá à ń rọ̀ bí òwe tá à mú ròyìn wá fún wa lọ́tùn bí aṣọ àrà tí ń ṣe ti alágẹmọ. Ojú tẹ fún ojú náà ò ní fọ́, ojú tẹ fún gbọ́ròyìn wa etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ìròyìn lákọ̀tun òun la tún mú wá fúnra wa tí ń ṣe ìròyìn gbáǹkọ́gbì lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Ẹ̀já mọ̀ sí ìròyìn náà fúnra wa láwẹ́láwẹ́ bíi ti lẹ́bẹ̀ ẹ̀kọ́. Ṣáájú orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ẹ ṣeun. Iléeṣẹ́ NNPC tí wọ́n ṣe àmójútó epo bẹtiró tàbí epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà ti fi ohùn léde. Wọ́n ké gbàjarè, wọ́n pariwo síta, wọ́n ní ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ má boko àwọn jẹ́, bẹ́ẹ̀ ni kẹ̀sì má sọ àwọn lẹ́nu lórí awuyewuye èyí tí ń jà ràìnràìn lórílẹ̀‐èdè yìí pé àwọn fẹ́ fi kún owó epo bẹtiró yún jálá bẹtiró kan tí wọ́n kéde rẹ̀ pé yóò di $200,000 náírà. Wọ́n fohùn léde, wọ́n ké tantan lálẹ́ àná ni wọ́n fi ohùn léde pé kò sí tí ó ń jọ bẹ́ẹ̀, kò sì ní sí tí yóò jẹ́ bẹ́ẹ̀ ní inú ìgbésẹ̀ àwọn látàrí wípé àhesọ ọ̀rọ̀ lásán èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ òun ọmọ Nàìjíríà ń ké gbàjarè rẹ̀ pé àwọn fẹ́ fi owó kún owó bẹtiró kúrò níye tí ó wà tẹ́lẹ̀. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ NNPC náà èyún Olúwafẹ́mi Ṣónẹ́yẹ ó ní ó fi ìròyìn náà léde síta lálẹ́ àná òde yìí wípé àwọn kò ní ìgbésẹ̀ kankan lọ́kàn láti ṣe irú nǹkan yìí. Ó wáá rọ gbogbo ọmọ Nàìjíríà àti àwọn ọlọ́kọ̀ pẹ̀lú àwọn tí wọ́n fi epo bẹtiró ṣiṣẹ́ jẹ pé kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì máa jìnnà sí àhesọ ọ̀rọ̀ èyí tó lè da omi àlàáfíà orílẹ̀-èdè rú. Wọ́n ní àwọn rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n jìnnà sírò àhesọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lè máa tapo sí aṣọ àlà títí àwọn. Iléeṣẹ́ ọlọ́pàá ọwọ́ wọn ti tẹ èèyàn 11 kan ní ìpínlẹ̀ Jigawa tí wọ́n fi ẹ̀sùn ìjí ohun ẹni gbé ẹ̀sùn adigunjalè tí wọ́n fi kàn wọ́n ní ìpínlẹ̀ Jigawa ní Dutse lánàá òde yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ àwọn 11 náà lánàá òde yìí pẹ̀lú pé wọ́n ṣe fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n jí màálùú gbé, wọ́n sì jí mọ́tò ẹlẹ́sẹ̀ 3 àti ọ̀kadà pẹ̀lú mọ́tò ẹlẹ́sẹ̀ 4 gbé. Àwọn 11 ọ̀hún tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn náà kàn ó ní wọ́n dá orúkọ wọn síta. Báwo ni àyànfẹ́ Elédùmarè ó ṣe gbọ́ ìròyìn yìí? Èmi kọ́ ni mo sọ síta, ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa Lawan Shitu ó ní ó fi ìròyìn náà léde síta fún àwọn oníròyìn lánàá òde yìí pé ọwọ́ àwọn ti tẹ èèyàn 11 tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn adigunjalè kàn. Ẹni àkọ́kọ́ tí wọ́n ní ọwọ́ bà ó ní wọ́n pe orúkọ rẹ̀ ní ẹni àkọ́kọ́ tí wọ́n ní ọwọ́ bà ní wọ́n ní ọwọ́ bà ní agbègbè Babura ní ìpínlẹ̀ Dutse nígbà tí wọ́n ní ó gbèrò ó fẹ́ jí màálùú 2 gbé. Ibẹ̀ ni wọ́n ní ọwọ́ pálábá rẹ̀ ó ti ṣẹ́gi tí àwọn ọlọ́pàá ti dá ní gbẹ́sẹ̀ rẹ̀ ńlẹ̀ fún ẹlẹ́mọ̀sán àti rí ọ mọ́wùlẹ̀ dẹ́mọ rárá torí pé ọwọ́ ti bà ọ́ báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n mú arákùnrin yìí lẹ́ni tó jẹ́ ọmọ ọdún 25 tí wọ́n sì ní ọwọ́ tún tẹ àwọn mìíràn láàyè ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń gbèrò láti jí ọkọ̀ gbé ní ìpínlẹ̀ Jigawa yìí. Bákan náà ẹni tí wọ́n tún fi orúkọ rẹ̀ léde ó ní Abdulhadi Saidu tí wọ́n ní ó ń gbé ní Njugu ní ìpínlẹ̀ Jigawa ni wọ́n sọ wípé ọwọ́ tẹ̀ nígbà tí ó ń gbèrò láti jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbé tí wọ́n sì ní gbogbo wọn àti àwọn 9 mìíràn tọ́wọ́ tẹ̀ wọ́n ti wà ní àgọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti ń fi gàrí nù wọ́n pé wá wí tẹnu rẹ̀ nípa ẹ̀sùn tá a fi kàn yìí. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti jẹ́ kó yé ni pé àwọn yóò fi ìròyìn náà léde bí
àwọn bá ti rí kùlẹ̀kùlẹ̀ gbogbo bí iṣu ṣe bẹ́, bí ọ̀bẹ ṣe kún, bí iṣu ṣe kún, bí ọ̀bẹ sì ṣe bẹ́. Nínú ìròyìn míì tí ó tún tẹ̀ wá lọ́wọ́ ni ọ̀dọ́mọkùnrin tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè ní ẹ̀ka ẹ̀kọ́ Computer Science ní Ọlábísí Ọ̀nàbànjọ Yunifásítì ní Àgọ́-Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe kéde rẹ̀ wípé ó jẹ́ Ọlọ́run nípè tó ta téru nípàá. Wọ́n ní ohun tó ṣokùnfà ikú ọ̀dọ́kùnrin ẹni 30 ọdún yìí ni pé wọ́n ní ó jáde nílé ó sì lọ ń wàásù ìyìnrere ní ibi ìdókọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní Àgọ́-Ìwòyè tí ń wàásù ìyìnrere Jesu fún àwọn ọlọ́kọ̀ ibẹ̀. Wọ́n ní ibi tí ó ti ń wàásù ìyìnrere yìí ó ní inú ti bí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ agbèrò ní Àgọ́-Ìwòyè ní mọ́tò páàkì náà. Wọ́n ní bí ó ṣe fa irin yọ tí ó sì lẹ̀ mọ́ arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúwatósìn Ọ̀nàdípẹ̀ tí ó sì fọ́ irin náà mọ́ lórí. Ó ní ṣe ní fi ariwo ẹgba Jésù sáyé yín, ẹgba Jésù sáyé yín, ẹgba Jésù sáyé yín, ó fi ń kó ìnira bá etí òun tí ó sì ní wọ́n la igi mọ́, ó la irin mọ́ ní orí láti bẹ̀ ó sì gbé ẹ̀mí mì. Ìròyìn fi tó ní létí pé ẹni tó jẹ́ bàbá olóògbé yìí Ọ̀nàdípẹ̀ ó ní ó tọ àwọn agbófinró lọ ní ìpínlẹ̀ Ògùn tí ó sì fi ẹ̀sùn náà kàn wọ́n pé ó tójọ́ mẹ́ta tí àwọn ti ń wá ọmọ òun Olúwatósìn tí àwọn ò mọ ibi tí ó lọ. Ó ní ó dágbére nílé wípé òun lọ fún kùrùsẹ́ẹ̀dì àdúrà ìjàngbara ni ó dákọ fún òun. Ó ní ṣùgbọ́n bí ọjọ́ méjì sẹ́yìn àwọn ń pe aago rẹ̀ kò lọ, sí èyí tó já sí wípé ìgbà tí wọ́n gbé aago olóògbé náà ó ní wọ́n jẹ́ kó yé ni pé olóògbé ọ̀hún ni àwọn rí aago ìbánisọ̀rọ̀ rẹ̀ ní Àgọ́-Ìwòyè, ṣùgbọ́n ẹni tí wọ́n ní ó gbé aago yìí ó ní Haúsá kan tó ní òun rí aago náà pé òun ò sì mọ ẹni tí ó ní, pé kí ẹni tó ní kó wá gbà á. Báyìí ni bàbá olóògbé náà ó ṣe ta ọkọ̀ létí tó sì lọ bá ẹni tí ó rí aago yìí Mọ́là Áùdù tí wọ́n ní ó rí aago náà. Ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní ọmọọṣẹ́ òun méjì kan ni ó rí aago náà ní Àgọ́-Ìwòyè tí wọ́n sì lọ sí ibẹ̀. Wọ́n mú àwọn ọlọ́pàá débẹ̀. Ìgbà tí wọ́n kó ìròyìn yìí jọ wọ́n jẹ́ kó yé ni wípé arákùnrin tó jẹ́ olóògbé ọ̀hún Olúwatósìn Ọ̀nàdípẹ̀ ni wọ́n sọ wípé wọ́n fọ́ irin mọ́ lórí, ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá rí òkú rẹ̀ tí wọ́n sì gbójú kúrò ńbẹ̀ tán ní àsìkò lòbìtò ó ní ọ̀rọ̀ òkú rẹ̀ kò kan àwọn. Ṣùgbọ́n bàbá olóògbé náà wá fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé ìgbà tí wọ́n mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí kí ló dé tí wọn kò fi dóòlà ẹ̀mí ọmọ òun. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí òun rí ẹni tí ó ṣekú pa ọmọ rẹ̀ náà ní Àgọ́-Ìwòyè níbu ìdókọ̀. Wàyí o, àwọn ọlọ́pàá sọ wípé ìwádìí tó gbọngbọ́n ó ti ń lọ lórí ìṣekúpa ọmọ rẹ̀ náà tó jẹ́ Olúwatósìn Ọ̀nàdípẹ̀, pé àwọn yóò fi ojú aṣebi ọ̀hún, ẹni tí ó ṣekú pa ọmọ rẹ̀, àwọn yóò fi ojú rẹ̀ léde. Ìròyìn kàyéfì kan nìyí, ẹni tí ó para rẹ̀ tó sì tún sá lọ ní ìpínlẹ̀ Èkó. Bí ọjọ́ mélòó kan báyìí ní ìjọba ìpínlẹ̀ Èkó ó fi iná mọ̀nàmọ́ná sólà tí ó rì mọ́ ojú òpópónà tá a mọ̀ sí street light ni wọ́n rì mọ́lẹ̀ tí wọ́n sì sọ wípé ìròyìn fi tó àná tú lọ. Jalè èyí tó lè jẹ́ ẹni tí ó jí iná sólà náà tú lọ ní ojú òpópónà ìpínlẹ̀ Èkó. Àyè lẹ́yìn ìgbà náà ni wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n fura sí arákùnrin ẹni 30 ọdún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Agbobu ó ní wọ́n fura sí látàrí pé ó jẹ́ òṣìṣẹ́ iṣẹ́ sólà tí ń báyàn
fi sólà sílé tí ń bá yẹn tú sólà èyún iná mọ̀nàmọ́ná tó ń ṣe iná ti sólà tó wà ní ojú òpópónà. Wọ́n ní wọ́n fura sí arákùnrin ọ̀hún wípé ó ní ọwọ́ níbi ìṣẹ̀lẹ̀ náà. Wàyí o, wọ́n ní kò pẹ́ kò jìnnà rẹ̀ tí wọ́n fura sí arákùnrin yìí, ó ní ìròyìn tún tẹ àwọn lọ́wọ́ wípé kámẹ́rà èyí tá a mọ̀ sí CCTV tí wọ́n fi sí ojú òpópónà ní ìpínlẹ̀ Èkó náà, ó ní wọ́n jí 25 rẹ̀ jí lọ, wọ́n jí tú lọ. Wàyí o, wọ́n ní ọwọ́ ti ba àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí nítorí pé kí ni bí wọ́n ṣe ń gun òpó náà láti lọ jí kámẹ́rà náà tú, ó ní kámẹ́rà ọ̀hún gangan fúnra rẹ̀ ó ní ká wọn, ó ká bánà wọn, ó kásẹ̀ wọn, ó sì tún ká gbogbo ara wọn nígbà tí wọ́n ń gbèrò láti lọ jí kámẹ́rà náà tú lọ. Wọ́n fẹ́ jí CCTV kámẹ́rà náà, òun ló tún tú àṣírí wọn. Èyún nípínlẹ̀ Èkó, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti fi pápẹ́ òfin mú àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ sí lọ́wọ́, àwọn tí ajere ọ̀nà náà tó ṣí mọ́ lórí, wípé láìpẹ́ láì jìnnà àwọn yóò fi ìròyìn wọn léde síta fọmọ Nàìjíríà. Ìròyìn kàyéfì kan rèé yìí nípa ọ̀dọ́kùnrin èyí tó ṣe ikú pa ìmáàmù kan ní ìpínlẹ̀ Kánò. Ọ̀dọ́kùnrin ẹni ọdún 25 ni wọ́n sọ wípé ó ṣe ikú pa ìmáàmù ní ìpínlẹ̀ Kánò. Ẹni tí ọ̀daràn náà ní orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Haruna tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Lagwasani ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ní ó gún ìmáàmù ní ọ̀bẹ lọ́rùn. Ìmáàmù ọ̀hún ni ó jẹ́ ìmáàmù ní agbègbè ìjọba ìbílẹ̀ Dálà ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ní ó fi ẹ̀sùn kan ìmáàmù náà wípé ó ń ṣe ìwàásù fún àwọn wípé kí àwọn fi ẹ̀mí àwọn fún Allah lókè, wípé kí wọ́n jìnnà sí mímu igbó àti egbògi olóró ní agbègbè mọ́ṣáláṣí ní ìpínlẹ̀ náà. Ẹni tí ó bá àwọn ọlọ́pàá tó jẹ́ aṣojú wọn tó bá wọn sọ̀rọ̀, èyún Abdullahi Haruna Kiyawa, ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ ní àná òde yìí wípé ọwọ́ ti tẹ ọ̀dọ́kùnrin tó hùwà láabi náà, pé ó sì ti ń rí fótò gbòòrò ní àtìmọ́lé àwọn ọlọ́pàá. Wàyí o, wọ́n ní wọ́n gbìyànjú láti gbé ìmáàmù tí wọ́n gún ní ọ̀bẹ lọ́rùn ọ̀hún lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n kán tó débẹ̀ aṣọ òbọ́mọ yẹn mọ́, ọmọ yẹn ti rìn òwò ọjà eléru tu sugi. Bàbá náà ìmáàmù ọ̀hún náà ló ti ta tẹ́rù nípa tó ti jẹ́ Ọlọ́run nípè. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti ta àkókò yìí. Ẹ tún pàdé wa nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún alákọ̀tun. Kó tó dìgbà náà, orúkọ tèmi ò yí padà, àyànfẹ́ Elédùmarè yín ni. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ìpolówó ọjà báyìí òun ni àgúnmu òwò. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV fún ìpolówó ọjà yín. Kájọ ibùgbàjẹ, ká fi tiwa gbé tiyín, kẹ́yìn náà fi tiyín, kẹ́ ẹ fi gbé tiwa. Kájọ rọ̀ mùsọ̀, kájọ rọ̀ pọ̀tọ̀, kájọ rọ̀ ṣe ajé lójú ajé, káti ìjọ mójú ajé kò ní sọ, kájé lè fi ilé gbogbo wa ṣe ibùgbé. Títí di ìgbà tá a tún máa múròyìn mi wá, èmi ni tiyín tòótọ́, àyànfẹ́ Elédùmarè. Ojú tẹ́ fi wò wá, ojú náà ò ní fọ́. Ẹ̀yà ṣẹ́ wò.